Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ̀ Ọlọ́run ọba gbólọ̀ àpọ́nlé gbólọ̀ tó lóore jùlọ. Mo fi kí gbogbo ẹ̀yin àlùmọ̀ ẹ̀yin mùsùlùmí òdodo, àlùmùsùlùmù àlùmùsùlùmát káàkiri gbogbo àgbálẹ̀ ayé. Mo fi kí yín. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀ yìí mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe ni. Mo fi kí yín o. Hallelujah, praise the Lord, hallelujah. Mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Kristẹni pátápátá bẹ́ẹ̀ sì mọ̀ wípé gbogbo ẹ̀ ni èmi ń sìn. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀sìn tèmi. Mo máa ń sọ wípé ẹ jẹ́ ká ṣẹ̀sìn mẹ́ta nítorí èyí ò mọ èyí tí yóò ṣe tí yóò fi wọ àlùjánà. Ọmọ sọ wípé Ọlọ́run ló ń mẹni tó ń sìn pé àwọn ẹ̀sìn tá a sì tá a fi wọ àlùjánà. Mùsùlùmí ń ṣe tiẹ̀, Kristẹni ń ṣe tiẹ̀, aláwo náà ń ṣe tiẹ̀. Ìmẹ̀sà aláwo oníṣègùn lèmi o. Aláwo náà ń ṣe tiẹ̀. Bó ẹ jẹ́ ká ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, ẹ jẹ́ ká ṣe mẹ́tẹ̀ẹ̀ta. Ọba dániwáyé gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta lèmi ń ṣe. Ọlọ́run ọba ń gbọ́ mi. Bẹ́ẹ̀ sí wòmí tí wọ́n wájú yìí mo máa ń lọ ṣọ́ọ̀ṣì, Ọlọ́run ọba ń gbọ́. Mo sì máa ń kírun lójú méjèèjì. Tó bá yọ àsìkò eégún náà máa lọ. Àjọ ń ṣe náà ni. Kò sí n tó bí mi. Bàbá tó bí mi lọ́mọ mùsùlùmí ni á, adáhùn ṣe sì ni á. Ìyá tó bí mi lọ́mọ wòlíì ni wọ́n, ojúlówó wòlíì. Ká má fa ọ̀rọ̀ gbẹ̀yìn yẹn, mo bá yín mú iṣẹ́ kan wá ní òní. Bó là ń kí là ń pe iṣẹ́ náà, iṣẹ́ náà là ń pè ní back to sender arọ́bí. Bá arọ́bí tó gbóná, arọ́bí tó 100% confirm ni. Bá sì mọ̀ pé láyé tàwa ogun nílé ayé, èèyàn táṣẹ ń ṣàṣìá, èèyàn táṣẹ gan ń ṣàṣà, èèyàn táṣẹ gan wọ́n bínú ògo yan. Wọ́n bínú ògo pé lágbájá ó mọ̀ ti di èèyàn tó yáyé mọ̀ náà díẹ̀díẹ̀. Lágbájá ó mọ̀ ti ra mọ́tò, lágbájá ó mọ̀ kọ́lé, ó mọ̀ ṣàṣì. Aráyé lè ayé tàwa yìí ẹ jẹ́ ká jira lóṣooṣù ọwọ́. Ọlọ́run lè sọ̀kalẹ̀ láti ọ̀run wá. Ọlọ́run lè sọ̀kalẹ̀ látọ̀run wá láti wá ṣe kínní. Ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ sọ pé ikú tó yẹn bá kú àtọ̀dọ̀ Ọlọ́run ni. Ẹ má jẹ́ kí n tàn yín. Gbogbo kúkọ́ látọ̀dọ̀ Ọlọ́run báyé bá ṣàṣìyàn bí yẹn bá kú sátọ̀dọ̀ Ọlọ́run àtọwọ́ èèyàn ni. Àwọn kan mọ̀ sọ pásìkò tọ́lọ́run kọ́ ni, kì í sásìkò tọ́lọ́run kọ́. Ọ̀pọ̀lọpọ̀ òkú mi ni ó kú tó yẹ pé àsìkò rẹ̀ ò tí tó yóò mọ̀ rìn káàkiri ni, yóò mọ̀ sọkún káàkiri. Ipò oró ló kù àsìkò rẹ̀ ò tí tó. Ẹ má jẹ́ kí wọ́n pa wá, ẹ jẹ́ ká múra. Ẹ má jẹ́ kí wọ́n ṣàṣìwá, ẹ jẹ́ ká múra ẹ̀yin ènìyàn ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ń wò mí. Ẹ jẹ́ ká múra, ẹ jẹ́ ká múra, ẹ jẹ́ ká múra. Míyàn bá lówó láyé bí ò bá ní ìṣọ́ra tí ò ní iṣẹ́ tó jẹ́ ibi lára, iṣẹ́ arọ́bí lára, kò lówó wọ́n padànù. Ẹlẹ́mìíràn lẹ́ pé oògùn kà ló sọ simple jẹ́ má jẹ́ kí n tẹ oògùn kà. Gbogbo oògùn kà kan tẹ́ pé kò ju tí yóò fi múrí márùn-ún sí lọ ṣùgbọ́n kí la fi kà ṣe. Kò sí nǹkan tí yẹn ti láyé tí Ọlọ́run kọ́ lẹ́lẹ̀, àṣegbé kò sí ilẹ̀ àṣepamọ́ ni. Ẹ jẹ́ ká ṣe rere. Iṣẹ́ ọ̀kà kò sí nǹkan tó wọ́n tó yẹ pé yóò ṣe síyàn. Enítàn kó lówó yóò rọ̀ ń dání. Bó ra mọ́tò yóò fi jáàmù ni ṣùgbọ́n kí la fi yàn ṣe. Ẹ̀yin ọkọ la bá wáyé bí ó ṣe dáa fún ẹ̀yin àlùmọ̀ bí ó ṣe dáa fún gbogbo ènìyàn gangan ní kẹjá ká sáré. Iṣẹ́ arọ́bí yìí ó pèsè ọ̀nà ìmọ̀nà iṣẹ́ arọ́bí mẹ́ta ní fún yín tí mo sì fẹ́ lè fọwọ́ ìsọ̀yà kà. Màá fún yín ní onígbẹ́rẹ́, màá sì fún yín ní ọlọ́ṣẹ, màá sì fún yín ní kan náà tó jẹ́ bí àṣírí ṣùgbọ́n òun tiẹ̀ bí mọ́darí kan ló ń ṣe rí. Ọ̀tọ̀ lárọ́bí ọ̀tọ̀ ni mọ́darí kan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń dàpọ̀ mọ́ra wọn pé tá bá ṣàrọ́bí òní gbé bí kànyàn òní gbówó kànyàn. Rárá, ọ̀tọ̀ lárọ́bí ọ̀tọ̀ ni mọ́darí kan. Ọ̀tọ̀ ni back to sender ọ̀tọ̀ ni mọ́darí kan. Ọ̀tọ̀ ni mọ́darí kan. Ẹ má jà tanra wa, ó yàtọ̀ síra wọn. Iṣẹ́ rẹ̀ yàtọ̀ síra wọn. Ẹ jẹ́ bá mi mú tákàndá, bá mi mú pẹ́ẹ̀nì, kẹ́ bá mi kọ iṣẹ́ yìí sílẹ̀, kẹ́ sì bá mi ṣe iṣẹ́ tó yí sí ni, tó rọrùn ni. Kò sí nǹkan tó le. Ẹ bá mi gba arọ́bì yìí. Arọ́bì a lè sin fọ́mọ, a lè sin fún ara wa, a lè sin gbogbo ẹbí wa pátápátá. A lè sin fún gbogbo ẹni bá ṣàṣìá. Èmi sọ fún wa pé nítorí ó kú dànù ni. Accident yóò máa ṣẹlẹ̀ sí ni.
ibi ó bá rò kódà kéèyàn máa ro bí iṣẹ́ àánú pé lágbájá òun fẹ́ kó ṣubú òun fẹ́ kó tiẹ̀ bí ṣe ń lọ kó tàkìtì èmi ọ̀rẹ́ àgbà sọ fún pé òun gangan ni nǹkan ṣe bó ní iṣẹ́ náà ṣe lọ ẹ lọ bá mi wọ́ ọ̀pọ̀lọ́ ìjókòó ńlá kan tó tóbi dáadáa ẹ mú ọ̀pọ̀lọ́ ìjókòó yìí ẹ bá mi jù sínú báàfù kan báàfù ọlọ́mọrí kan tó bá ti wá jù bẹ́ẹ̀ ẹ ra sí ẹ bú iyọ̀ àdìtú ẹ bu ẹ dá sí ẹ sáré dé padà tètè tẹ̀ bá dé ó lè fò jáde ẹ tún ra sí díẹ̀ ẹ tún buyọ̀ sí ẹ tún dé ẹ tún sí díẹ̀ ẹ tún buyọ̀ sí ẹ tún dé ẹ fi kalẹ̀ kí ọ̀pọ̀lọ́ yìí kó fi kú tó bá wá ti kú ẹ bá mi mú ọ̀pọ̀lọ́ yìí ẹ bá mi fi sínú ìkòkò ìsasùn tẹ́nìkan kò bá tí lórí tó jẹ́ tuntun ẹ fi atare sí ẹ ní iyọ̀ ọ̀hún wúrà ẹ fi iyọ̀ sí tiẹ̀ o ẹ fi atare sí ẹ jó iṣẹ́ yìí pọ̀ ẹ̀yìn èèyàn mi tẹ́ bá jó pọ̀ ẹ fi síngbẹ́rẹ́ mẹ́sàn-án sí àtàrí 100% confam níṣẹ́ yìí bíyẹn bá ṣàṣẹ ẹ̀mẹ́rọ̀ mo sọ fún pé yóò kú níṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ bá mi mú ọ̀pọ̀lọ́ ìjókòó àyè yìí náà ni ẹ wá mú iyọ̀ àdìtú náà ni ẹ fi kọ sákù sílẹ̀lẹ̀ ẹ fi kọ sákù ẹ fi sákù sílẹ̀lẹ̀ ẹ wá fi iyọ̀ yìí sí ní àárín ẹ fi ọ̀pọ̀lọ́ yìí sí láàrin kọ́pọ̀lọ́ yìí kó fi rìn mọ́ bí yọn tó bá fi lè fara kan yọn yóò kú tó bá wá ti kú ẹ má fọwọ́ kàn mọ́ o ẹ bá mi mú èpo ọ̀bọ̀ ẹ bá mi gún kó kúnná lúbúlúbú ẹ kó èpo ọ̀bọ̀ ẹ kó sápá kan ẹ wá mú ọ̀pọ̀lọ́ ẹ kó sínú odó ni ẹ fi gún pẹ̀lú ìyọ́ yìí ẹ kó sínú odó ẹ gún papọ̀ dáadáa papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ ẹ wá gún mọ́ ọṣẹ tẹ́ bá gún mọ́ ọṣẹ tán ẹ gbómi gbóná kaná ẹ fọmi gbóná ẹ fi pò ẹ kó iṣẹ́ yìí ẹ kó sínú ike pupa ẹ kó sínú ike pupa ẹ mú ọ̀bẹ ẹ fi sin láàrin ẹ daṣọ pupa bò ẹ dà gbé sínú wọdúrópù yín ẹ má fọ bẹ́ẹ̀ yẹ má fi bu ọṣẹ yìí wẹ̀ ha ẹyẹ yẹmí tí a ń gbọ́ ọmọ òru ni ẹni bá ru ọrùn àwọ̀ ẹ jẹ́ ká máa bu ọṣẹ yìí wẹ̀ ní ẹ̀kọ̀ọ̀kan ẹ má já máa wẹ̀ lójoojúmọ́ o ẹ má já máa wẹ̀ lójoojúmọ́ o ẹ̀kọ̀ọ̀kan ó tiẹ̀ kéré jù ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ẹ jẹ́ ìbúfọ́ àwọn ọmọ yẹn ká máa wẹ̀ bí yàn kan bá kàn kùn sí alásán nǹkó ṣe ẹlẹ́ẹ̀kẹta yìí mọ́ darí kan ni ṣùgbọ́n òun náà sì dára òun náà dára ṣùgbọ́n tó kàn fi léwu ni pé ẹ ṣàjẹ́ ń bu ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ń bu ẹ̀yin ènìyàn ẹ lè ṣe fún èèyàn náà tó bá wù yín ẹ fá irun orí wa pátápátá kó rí mọ́ dán ẹ ra gbẹ́ ilẹ̀ kótókótó ẹ kó irun síbẹ̀ ẹ yàgbẹ́ lé lórí ẹ fàtàrí sí ẹ̀dá yẹ̀pẹ̀ bú kò jù bá ń lọ ẹyẹ mi ẹ bá mi ṣe àwọn iṣẹ́ wọ̀nyí tí mo fún yín ẹ sì fẹ́ bí ẹ sì fara ẹ sì fojúlùmọ̀ ẹ jẹ́ kí ara yé gbé àṣàṣe ayé ò ní ràn wá àbílú ayé ò ní ràn wá ẹ mọ́ ti lọ ẹ sọ̀scribe ẹ like ẹ sì share rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe iṣẹ́ yà jẹ́ fún yín iṣẹ́ yà jẹ́ fún yín lágbára Ọlọ́run ọba ó dìgbà.